يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدعى كفر الله أتوقع عليكم إكيا الله ويا جدنا الله وبارك محمد صلى الله عليه وسلم. kí àwọn Ramadan tó dé tírà Riyadus Salihin òun náà ni à ń kà fúnra wa. báàbù tí a dé báàbù nahyi عن البدع ومحدثات الأمور. باب tí ó ṣe àlàyé nípa pé wọ́n hánà bídà àti àdáadáalẹ̀ nínú ẹ̀sìn pé nǹkan tí wọ́n hánà ní àti ká àwọn ayatul Qur'an, àwọn àyà al-Qur'an tí ó ṣe àlàyé lórí ilé àti ti ká hadithu kan nínú hadithu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. hadithu na pé àti kárí àwọn hadithu wà ní àìbábò yẹn àti ká àwọn hadithu méjì tó alábẹ̀rẹ̀. báàbù mi lálọ báàbù fi man sanna sunnata hasana wa sayyiha. báàbù tó sàlàyé nípa ẹni tí ó la ojú ọ̀nà tó dá kalẹ̀ àti ẹni tó la ojú ọ̀nà burúkú kalẹ̀. báàbù yìí bí a bá ti gbé wá fáwa An-Nawawi rahimahullahu ta'ala, àwọn oníbídà wọ́n sọ númẹ̀ púpọ̀ látara pé asún pé masanna sunnata hasana wa sunnata sayyiha. ẹni tó la súnà tí wọ́n dákọ̀ ń bẹ̀rẹ̀ òun ló dá ìṣòro lẹ̀ fún àwọn oníbídà. àwọn wá gbé ọ̀nà náà wọ́n wá gbé wá ní ìwà tó ní kódì tó bá rọrùn kí á rí súnà tó dá káàsì rí súnà tí ó dá àájẹ́ pé
amari al-bid'atu hasana atmari al-bid'atu as-sayyi'a àgbọ́yé yìí fọ́nà àwọn sọ̀hábà wọn bá gbọ́yé àwọn àfáà tí wọ́n sì kó àwọn ọ̀rọ̀ yìí sínú tírà táàfin ká lónìí kìí sí gọ́rọ́dù wọn ìdájọ́ tó yẹ mọ́ jáde tàbí gbé àwọn tírà yìí sí tírà ìlẹ́lẹ́ yìí sábà ní asúnnà súnnà a máa mí ni ìtumọ̀ ó máa ń túmọ̀ nǹkan mẹ́ta ìtumọ̀ mẹ́ta kalimatu súnnà ìtumọ̀ mẹ́ta ló kó sínú báwo láti wá mọ̀ pé ìtumọ̀ ilé iná gbà lérò níbi ọ̀rọ̀ yìí tí è ṣe ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí è ṣe ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ àwọn onímọ̀ ni ní sí yádà ọ̀rọ̀ tí bí ọ̀rọ̀ yìí bá ti wá tó bá ti gbàgbé ọ̀rọ̀ kalẹ̀ láàfin pé ní súnnà tí wọ́n dápọ̀ yàn yí o ìtumọ̀ tó mẹ́rin lẹ́yìn iṣẹ́ àwọn onímọ̀ ni eléyìí bẹ́ẹ̀ bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ kò ní takò lákàyẹ̀ àfẹ́ntọ́ yẹ pé fẹ́ lò pẹ̀lú lókù tó wà pẹ̀lú ẹlẹ́kọ̀ọ́ ẹ wo àwọn words kọ̀ọ̀kan wà nínú èdè àwọn ní Gẹ̀ẹ́sì tẹ́ pé gbólóhùn kan ni o ó sì lè ní different meaning àmọ́ tó bá ti lò ní bíbà yìí láti mọ̀ pé ní mínì tí wọ́n lò ní ayé orin tó mìí lè bí sẹ́ntẹ́sì yẹ bá ti wá òun lágbà ló pẹ́ pé bí sí akìrìkálà ọ̀rọ̀ tí wọ́n bá sọ yẹn òun láti mọ̀ pé ní wọ́ọ̀dù tán lò yí o in tó túnmọ̀ ní ayé lè kìí ṣe túnmọ̀ sọ alẹ́ máa gbẹ́pẹ̀ tó wá wà síbẹ̀ sọ ilé ìwé ìbá nífẹ̀ẹ́ nú yóò gbà pé a máa rí bẹ́ẹ̀ asúnnàtùn gbólóhùn súnnà tutlaqu wọn máa lò ń gbà mí ala at-tariqa ìmá ń túnmà ojú ọ̀nà àwọn ọmọ túnmà at-tariq ojú ọ̀nà gẹ́gẹ́ bí àwọn kan ti ya tọ̀ríkọ̀ kalẹ̀ wọ́n ni at-tariqatu at-tijaniyya nítorí pé wọ́n tọ́ ikọ́ Tìjàníyà ó lójú ọ̀nà ó ní lójú ọ̀nà Tìjàníyà ó mọ́ nínú àtọ̀ríkọ̀ wà súnnàtú súnnà gbà mí tutlaqu ala al-aada súnnà gbà mí a máa túnmọ̀ àádà bí tọ́lọ bá ti lo wà sunnatullah súnà ọlọ́run ọba ayé àádátùláì ìfésí ọlọ́run ni ẹlẹ́ẹ̀kẹta tutlaqu ala súnà ayé súnà tí nàbí sallallahu alaihi wasallam yíò máa ń túnmọ̀ tá gbàlú pẹ̀lú súnà nẹ́bì níta àti gbàlú pẹ̀lú súnà nẹ́bì ọ̀rọ̀ rẹ̀ ìṣe rẹ̀ àti tó ráwọn sọ̀hábà tí wọ́n ṣe tó yíkí nìyí tó wá dákẹ́ lórí ẹ̀ àbí tó kọ̀rẹ́pì lórí mistake tí wọ́n ṣe dídákẹ́ rẹ̀ òní alẹ́gbẹ́ táwọn àgbà tán ti dáàmù súnà ní pàtó sí wọn tí ó sọ̀rọ̀ àbógbọ́ tí ó sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ correction tó bá ṣe fún wọn so èyí tó guide wọn sí wọn ní the right way so eléyìí ni ká gbàgbọ́ yẹn rẹ̀ níbi èyí tá fẹ́ mú yìí Allah sọ́nà Qur'an Karim ní Rabbana hab lana min aswajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama ó ní Rabbana Ọlọ́run ọba wa hab lana min azwajina tàwálọ́ bọ́bá fún wa níyàwó ìyàwó fún wa àjọ àwọn àpọ́nù hab lana
min azwajina fún wa ní àwọn ìyàwó tiwa má fún wa yóò bọ́ ní wọ́n já gbégun léegun àdúrà ni ó já lẹ́nu àwọn Ànábì Ọlọ́run báyìí Rabbana hab lana min azwajina àwọn ọkọ wa ní wọ́n fún wa tọkùnrin tóbi lè lò bẹ́ẹ̀ wa dhurriyyatina wọ́n bá sì fún wa àwọn ọmọ wa ní wọ́n fún wa èyí tó wà fún wa ní ìyàwó èyí tó wà fún wa ní ọmọ qurrata a'yun èyí tó já sí pé tí wọ́n jẹ́ tutù ojú fún wa qurrata a'yun ní ẹ̀bá fẹ́yàwó tó bá jẹ́ qurrata a'yun fún ó ṣe rírí ìgbà ẹ̀rùn àti gbòjò bákan níjọ mọ́ lọ́dọ̀ wọn gbogbo ìgbà yóò máa rí sínú lọ́wọ́ ìyàwó náà bẹ́ẹ̀ náà lọ́mọ náà ọmọ àyàn wọ́n sà fún wa waj'alna lilmuttaqina imama wá ti wá ní aṣíwájú nínú àwọn olùbẹ̀rẹ̀ Ọlọ́run Ọba kí ni afáfẹ́ mú jáde ní tí ó jẹ́ yíwá pẹ̀lú pé táwọn afá bá ń sọ̀rọ̀ ká mọ́ ìyá ọ̀rọ̀ àwọn àfá lọ síbò mímọ́ ẹ wo headline topic yìí bábú fíìmá sanna sunnata hasana wa sayyiha ẹ wá wọ ayà àkọ́kọ́ mú wa èyí ta fẹ́ lò ní pé waj'alna lil-muttaqina imama a jẹ́ pé súnnà tí ó bíbà yìí tí wọ́n lò bíbà yìí tọ̀ríkọ̀ ni kí ẹ̀kan la ojú ọ̀nà kan lẹ̀ ọ̀rọ̀ pé ojú ọ̀nà ẹ̀sìn ká ń sọ yìí waj'alna lil-muttaqina imama tí a bá jẹ́ ìmáàmù níbì kan láti ó pọ̀ pé tí wọ́n jẹ́ fọ́ndà òun lẹ́n tó kírètì nǹkan yẹn ló fi jẹ́ kí nìyí ló fi jẹ́ ìmáàmù a jẹ́ pé nínú àwọn tí àwọn ọmọ jẹ́ ìmáàmù lélẹ́lérí pé lágbájá òun ló mọ̀ dá ìlànà kalẹ̀ kó jẹ́ ti lànà àwọn olùbẹ̀rẹ̀ Ọlọ́run Ọba kó má jẹ́ lànà àwọn eléri burúkú èèyàn tá a bá ń sọ ìmáàmù bẹ́ẹ̀ yìí ẹni tí wọ́n ń lìdí àwọn Boko Haram ìmáàmù ló náà ẹni tí ń lẹ́ pé tẹ́bá ń sọ̀rọ̀ àwọn kọ́ọ̀tù ládùúgbò òun ló lìdí wọn ìmáàmù ni binisati hazil haya àmìta àbá fẹ́ jẹ́ ìmáàmù olùsáájú táwọn yóò máa tẹ̀lé lilesh lilmuttaqin ẹ̀rì pé ọ̀rọ̀ bídíà ò fẹ́ jáde yáyìn àbọ̀rọ̀ súnnà so ó mọ̀ pé àtọ̀ríkọ̀ ni ó náwà fi mú àyà yí wá táwọn tẹ̀síwájú nínú àwọn àhádìí tó máa mú wá bí ọ̀rọ̀ yìí tó máa yíwá sí wa qala ta'ala ayata kai ó wà ní sọ́tù Furqan èyí náà lákí ní ìwé náà ayata kai ó wà ní sọ́tù Furqan aya 74 àfáwà Faisal Mubarak rahimahullah ta'ala ìgbàtà wọn fẹ́ túnmọ̀ ayà yìí tí wọ́n ni waj'alna lil-muttaqina imama ay a'immata yuqtada bina fil khair ìyẹn ni pé ṣe wá ní aṣíwájú tó jẹ́ ìpàwọn èèyàn mọ́ kọ́ ṣe dáadáa látara rẹ̀ àríwájú pé àwọn èèyàn òun làwọn ẹgbẹ́ ó gbéṣẹ̀ yìí láwọn náà fi gbé ó ṣe rúkọ báyìí láwọn náà fi ṣe kó wá jẹ́ pé nǹkan táwọn máa ṣe òun ní nǹkan tó dáa ní tó lè múyàn sí yọ́dọ́ lọ́wọ́ bá wọ́n lè tún máa àyà ilé lẹ́yìn so ẹni tó bá lọ mú àyà yìí àbí àdìsí tí wọ́n fi mú headline yìí wá tó bá lọ mú sí pé a jẹ́ pé súnà níbi ọgbà lérò a jẹ́ pé ìtumọ̀ rẹ̀ àti èròǹgbà rẹ̀ ó yapa àwọn àfà sàfáwà Náwáwí tó gbé tírà yìí kalẹ̀ tó gbé tọ́pìkì kalẹ̀ kéèṣe tó gbà lérò nìyẹn bákanáà ọlọ́run bá tún sọ́nà al-Qur'an al-Karim ó ní waj'alnahum a'immata yahduna bi amrina ọlọ́run ni a ṣe wọ́n ní aṣíwájú imam jami'u imamu ni a'imma a ṣe wọ́n ní àwọn aṣíwájú jẹ́ pé yahduna bi amrina
àwọn ni wọ́n máa fi ọ̀nà mọ́ àwọn èèyàn bí amúrìnà pẹ̀lú àṣẹ wa ìyẹn pé orí ìlànà tí wá ní wọ́n máa mú àwọn èèyàn rìn wọn ò ní mú àwọn èèyàn rìn ojú ọ̀nà burúkú eléyìí èyí tí àfáwà ayàkwá tí àfá mú wá ní eléyìí tí a bá lọ́wọ́ àwọn hadith tó wà ní abẹ́rẹ̀ hadith abi amuri Jarir ibn Abdullah hadith gbajúmọ̀ dáadáa àmọ́ àwọn afá ìsáwà ká fún láti bẹ̀rẹ̀ àpọ̀pọ̀lọpọ̀ wa náà látàwọn iná àwọn tí látàbá ti rí hadith yìí kìí sábẹ́ abẹ́ láti bẹ̀rẹ̀ àwọn mbídíà náà mú èé sí kó ti hadith náà láti bẹ̀rẹ̀ nínú tí máa ń jẹ́ kí èèyàn gbàgbọ́ yẹ àyà Qur'an àbí hadithi ó ní sábàbù ìtọ́lọ̀wà fi sọ̀rọ̀ yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tọ́lọ̀ fi sọ̀rọ̀ ní ó láti mọ̀ tọ́lọ̀ bá ń sọ àbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tánàbí sọ̀rọ̀ yìí ó láti mọ̀ pé tánàbí sọ lélẹ́yìn ẹjá wo hadithi láti bẹ̀rẹ̀ amúrù ọmọ Jarir ọmọ Abdullah olùgbà hadith yìí wá ó ní kúnnà fi sọ́dún nahar inda Rasulillah ó láwà lọ́sàn ọdọ̀ annabi faja'ahu qawmun àwọn àjọ kan wá bá annabi uratun mujtabi nimar aw al'aba mutakallidi suyuf àwọn àjọ tó wá bá nẹ́bì yìí àwọn àjọ náà kò jọ pé wọ́n wà ní òhò àwọn aṣọ tí wọ́n wọ̀ àwọn aṣọ tó fi òhò wọn lẹ̀ ní yẹn pé bí ìgbà pé aṣọ tó ti ya mẹ́rin lọ́rùn tó ti gbó irú aṣọ táwọn jọ yìí tó wá bá nẹ́bì ìròyìn wọn lélẹ́yìí tálíkà ọlọ́run tí a ti mú ní wọn àmọ́tuhum mímú bọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ tó wájọ́ náà wọ́n wá láti ìdílé kan táǹpé mímú bọ́rọ̀ nínú àwọn ìdílé àwọn lábáwá ló wà bal kulluhum mímú bọ́rọ̀ àbí ká bẹ̀rẹ̀ pé gbogbo wọn pátá kìí ṣe pọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo wọn pátá nínú ìdílé kan ti jọ wá fa tama'ara wajhu rasulillahi sallallahu alaihi wasallam bá Ànábì ti rí wọn ojú Ànábì ti yí padà ojú Ànábì yí padà bí i bá rójú Ànábì inú Ànábì ó dùn sẹ́pẹ́ táwọn ọmọ ìpínlẹ̀ lágbájá ó bínú látara kójú padà ní lágbájá banújẹ́ látara kójú yí padà ní lágbájá dùnnú ojú Ànábì tó yí padà yìí wọ́n ní kójú Ànábì ó dùn Jarir òun ló fún wa ní ìtàn yìí oní fún wa nítòsẹ̀lẹ̀ yìí oní fún wa gbọ́ kí ló fà á tójú Ànábì fi yí padà lima raha bihim minal faqa pẹ̀lú tí Ànábì rí lára wọn látara òsìyà tó mú wọn dárú tó tún wá hàn lára wọn fadakala Ànábì wá wọlé thumma kharaja Ànábì tún jáde fa'amara Bilal Ànábì pa Bilal láti kó pèrún fa'adana Bilal wá pèrún wa aqama Bilal ó sì ìkọ́mà fasalla Ànábì wá kírun pẹ̀lú àwọn sọ̀hábà thumma khataba bàtà Ànábì kírun tán ó tàn pé ìṣẹ̀lẹ̀ yìí ó ṣe lè bí àsìkò orun kan ni thumma khataba Ànábì wá dúdú wájú wọn Ànábì wá ń ṣe wá sí fún wọn faqal Ànábì wá ní mo pè yín ya ayyuhan nas mo pè yín èèyàn ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida ẹ bẹ̀rù Ọlọ́run ọba yín ọba tẹ́ kó dá yín látara ẹ̀mí kan Ànábì ń ṣe wá sí fáwọn sọ̀hábà rẹ̀ inna ila akhiri aya Ànábì wá kàdégá pé inna Allaha kana alaykum raqiba Ọlọ́run ọba ó mọ́nítọ̀ ẹnì kọ̀ọ̀kan yín pẹ̀lú tẹ́tẹ̀ ń ṣe o
wal ayatul ukhra ànábì tó ka àwọn àyà mi allati fi akhir ashr àyà tó wà nínú sọ́ọ̀tù hajj tó wà nígbẹ̀yìn rẹ̀ ya ayyuhal ladina amanu mo pè tẹ́ ní ìmánì ittaqullaha ẹbẹ̀rù Ọlọ́run wal tanzur nafsun ma qaddamat li ghadin kẹ́ni kọ̀ọ̀kan yíò wọn tí ó ti síwájú fún láàrẹ̀. Ànábì encourage àwọn sọ̀hábà kí wọ́n ṣe sọ́dákọ̀ òun ló fi mọ́ àyà méjì wá ẹbẹ̀rù Ọlọ́run tó dá yín látara ẹ̀mí kan ìyẹn pé ẹ fi ríwẹ̀ pé àwọn tẹ́ rí èèyàn yín ni wọ́n bẹ́ẹ̀ ṣe rí ìyà tó mú ọmọ yẹn dárú bẹ́ẹ̀ bá ṣe fíìn bẹ́ẹ̀ ni kẹfíìn ẹwà níbi ṣe rí act bá níbi ṣe rí wọn kìí sí mọ̀lẹ́bí ànẹ́bí wọn bó ti yẹ káà mùsùlùmí rínú tá a bá rí ẹni tẹ́ pé nínú mùsùlùmí tí nǹkan ṣe ká jókòó mọ̀ lára bá gbà pé á gbígbà tó mọ̀lẹ́bí wa nìkan ṣe kìí sábà ilẹ̀ ẹ̀rọ tó wáyà yìí làlẹ́mì fi mú àìwá fún ọ pé ẹbẹ̀rẹ̀ Ọlọ́run ọba yín tó dá yín látara nafsin wahidatin látara ẹ̀mí kan ó dẹ̀ mọ́nítọ̀ yín o wa kana Allahu alaykum raqiba ó ń mọ́nítọ̀ yín pé tí ń bẹ̀lẹ́ mi wallahi ó mọ̀ ẹni tó nílé tó ti bẹ́ni tí ò ní Ọlọ́run ọba mọ́nítọ̀ rẹ̀ sọ̀rọ̀ kan máa mi wá ó fi encourage wọn kó ìsọ́nà kan fáwọn ẹni yìí tasaddaqa rajulun mo kàn fi ẹ̀mí bá àdìsí lọ tasaddaqa rajulun ọkùnrin kan ó bá ṣe sàárà min dinarihi min dirhamihi min tawbihi min sa'i burrihi min sa'i tamrihi wọ́n ní Ànábì ń sọ pé kọkùnrin ohun encourage wọn káàrẹ́ nìkan kó ṣe sàdákà nínú yín kẹ́kẹ́ inú dínà ìtọ́nà ọba fún ní ó ti mú àbíbí hàmù tọ́nà ọba fún ní ó ti mú. Ànábì ń ka àwọn ẹ̀ràn owó tó wà kọ́dà bó ṣe nú aṣọ ẹfáwọn ẹni yìí kọ́dà bó ṣe pé sọ́rin kan búdù mẹ́rin òun lẹ́yọ nínú àgbàdo nínú ráìsì yìí jẹ́ fáwọn ẹni yìí àbílẹ̀ àbínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. hatta qal Ànábì wá bá ọ̀rọ̀ náà débẹ̀ sí tí ó sọ pé a ní ẹsẹ̀ sàrá àbáwọn ẹni yìí wà láwọ́ bí ṣe ìtàmọ̀rọ̀ kọ́dà bí yóò bá ní rárá bó ṣe ìdájì làbí dùn ni wọ́n bá rí àwọn ilé ní bùkátà tí wọ́n lọ́mọ wá ń lé. faja'a rajulun min al-ansar ọkùnrin kan bá dé nínú àwọn ansar bi surratin kadat kuffuhu tajisu anha ó kó oúnjẹ wá tẹ́ pé ó súnmọ́kọ́ rẹ̀ gẹ́gẹ́ nìyí kó mọ́ gbà bẹ́ẹ̀ kọ̀dí ajazat kò tí ẹ̀lẹ́gbà ní bó ti pọ̀ tó olókọ́ musala ìwá olókọ́ dì tó mọ́ wá lẹ́gbà tó ṣe bẹ́ẹ̀ súnmọ́ tàtàtàbà an-nas àwọn èèyàn máa ń kọ́ ti arákùnrin yìí àwọn olókọ́ dìde bó ṣe dìde báyìí tí ó mú nǹkan wá ẹnu tó ní tó ti kéré tó ní àwọn èèyàn máa ń dìde àwọn èèyàn máa ń kọ́ sí rẹ̀ ata rọ̀hẹ́tù kọ̀mẹ́ni min ta'ami wa thiyab ẹni tó gba àdísí wá ẹsẹ̀kẹsẹ̀ ilẹ̀ ti kún mú wá rí pé bí àpò méjì ó ti kún fásọ àtóúnjẹ hatta ra'aytu wajha rasulillahi sallallahu alaihi wasallam débi pé mo tún wá wo wájú ànábì yatahallalu ìjú ànábì ó tó change sí dùnú bí ẹ bá rí smile ojú ànábì rẹ́rìn kánàhù dhaba bí ẹni tẹ́ pé inú rẹ̀ ń dùn gan faqala rasulullahi sallallahu alaihi wasallam ìtò ṣẹlẹ̀ tánà yóò aṣọ àdíjì lélẹ́yìn ẹwọ́n fọ́tò tó ṣẹlẹ̀ o àníwá ni man sanna sunna fil islam sunnata hasana falahu ajruha wa ajru man amila biha min ba'dihi min ghairi an yanqusa min ujurihim shay'un ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء رواه مسلم والحديث صحيح لا يبقى أنا نجوى من سن في الإسلام سنة حسنة سنة يبقى إلا ناني
ẹni bá la ìlànà kan lẹ̀ ìlànà tá ń sọ yìí ó jẹ́ nǹkan tó dáa ni ó jẹ́ nǹkan tó dáa nǹkan tó wá dáa yìí ó gbọ́rọ̀ jẹ́ sí pé n tó ṣe déédéé ń tà náà bí mú wá tẹ́lẹ̀ ni torí nǹkan ò lè dáa àyàfi tí Islam bá ló dáa ni o so nǹkan yóò kése tuntun ẹ wò ṣe tó ṣẹlẹ̀ Ànábì ní ẹni bá la ìlànà tó dáa kalẹ̀ falahu ajruha yóò gba aládàá fóun ló kọ́ kírètì ìlànà ìkalẹ̀ wa ajru man amila biha yóò sì gba ládàá àwọn tí wọ́n tún tẹ̀lé min ba'di lẹ́yìn rẹ̀ Ànábì ní ó gba ládàá rẹ̀ Ànábì ní kọ́dà min ghairi an yanqusa min ujurihi shay'un àwọn tí ó wá gba ládàá lára wọn náà ládàá àwọn tọ̀wọ́ tó lé dínkù lẹ́gbà tó gba ládàá lára wọn tán ládàá wọn ní dínkù wa man sanna fil islami sunnata sayyi'a ẹni bá lọ la ọ̀nà tó burú jáì nínú Islam tí ó dá kana alayhi wizruha òun ni ó gba ẹ̀ṣẹ̀ rẹ̀ wa wizru man amila biha min ba'dihi yóò sì gba ẹ̀ṣẹ̀ àwọn tó bá ṣiṣẹ́ ẹ̀nì lẹ́yìn rẹ̀ min ghairi an yanqusa min awzarihi shay'un nǹkan kan ò sí ní dínkù níbi ẹ̀ṣẹ̀ ni wọn náà ibi táwọn ibi àti ìyàwó lélẹ́yìn alẹ́bùn sánà ẹgbàáyé súnnà tó dá ibi tí wọ́n ti pẹ́ ní pé ìjẹ́ súnnà káàdì súnnà lẹ́bí wọ́n rí ìfà àti ìgbà yìí kullu sunnati khairun gbogbo súnnà nẹ́bí gbogbo ẹ̀ ló dá ní tí ìjọba àgbájẹ́ tí ó ń wà yìí kèé ṣe súnnà nẹ́bí ni wọ́n ń sọ sáyẹ́nì súnnà nẹ́bí wọ́n ń sọ pé fíhà ajẹ́pẹ́ bẹ́nu súnnà nẹ́bí nu sunnatu sayyiha súnnà tó burú ayẹ́pẹ́ súnnà nẹ́bí nu ẹwọ́n tí ànábì mú tó fi sọ̀rọ̀ yìí ànábì rí fá ọ̀rọ̀ yìí gan mọ̀ntánà ẹn tó sánà yíyà yìí fil islami súnàtà táwọn ànábì bá ti yà yìí ọkùnrin tó kọ́ dìde ohun ànábì bá wí ọkùnrin tó kọ́ dìde ohun ànábì bá wí sàárà ló sì mú wá ara tí Islam mú wá ní so a lè mọ̀ pé kankan dá àyàfi pé ó bá wà ní tánàbì mú wá fún wa ní so lè ṣe dẹ̀lì fún àwọn ẹni bídíà pé yẹn lè mú ìbádà tó bá wúyàn wá kó yà ti jẹ́ ẹ̀kan tó dáa náà bí wọ́n pé irú àwọn amẹ́lá ti jáde náà súná tó èyí tó dáa náà kalẹ̀ ó sáà náà mú tí bọ̀ tó ní káwọn fà tẹ̀síbà wọn ò sí àdá máa mú gbó bọ̀ tí wọ́n ní a máa ṣe àwọn àzikáàrù tó dára pàtàkì nẹ́bì wọn ò sí àdá máa ṣe sì ná bọ̀ tí wọ́n ní ká máa ṣe àwọn àzikáàrù tó ń ka rẹ̀ tó fi tà nẹ́bì lọ ẹni tí ó ń bá wíyà yìí òun lẹ tó bá yẹ súnnà nẹ́bì lápẹjú ẹni sí alelu àdídì kọ́dà alẹ́lẹ́ lórí afáwa Muhammad bin Abu Hafs mọ̀sánà fil-islami sunnata hasana àwọn súnnà tó ti kú tẹ́lẹ̀ táwọn èèyàn ti ṣe mọ́ afáwa Muhammad bin Abu Hafs àwọn náyè bẹ́ẹ̀ náà ni àwùjọ tí yẹn bá wà àwọn nǹkan tó ti kú sínú tí Islam gbé wá táwọn èèyàn ò mọ̀mọ́ ẹni bá yẹ láwùjọ ní kẹ́kọ̀ọ́ ló yẹ falahu hajruha wa ajru man amila biha min ghairi an yanqusu min ujurihi shay'un ẹni súnnà kọ́lá bó ṣe súnnà tààrà nẹ́bí eléyìí náà ni àyẹ́ ti gbàgbé ẹ̀ bó ṣe súnnà ọgbà ní àyẹ́ ti gbàgbé ẹ̀ àwọn súnnà tí wákọ̀tà àyẹ́ gbàgbé nìsí bí mọ́tútúnà as-sunnatu mahjuba láyé ti pé yẹn ń ṣe ìnáwó láyé pé yẹn ní bùkátà kan tí ń ṣe lójú ọ̀nà kó kàn pé àwọn èèyàn pé ẹ wá jẹun lọ́dọ̀ mi kò sí láwùjọ ti wáyà yìí tí wọ́n rẹ̀ tẹ́lẹ̀ dá ẹ̀gbọ́n súnà yìí ó ti kú kó wá ní sọ ẹ̀yin brothers àti sisters bẹ́ẹ̀ bá ti wẹ́ pẹ́ pọ̀ tó ẹ wá ń jẹ́ ńlẹ̀ mi níjọ Sunday èmi sọ̀rọ̀ ni o bẹ́ẹ̀ àdìkọ́ máa rọ́mọ wọn ní kí ni a bá ń ṣe ìṣe kankan máa dúgbà mọ́ ń ṣe kí ní ń pè bẹ́ẹ̀ lára àwọn kan tí Islam gbé wá tó ló dáa ni láì tí fíyàn sí ìnáwó kọ̀ọ̀kan pàmò yàrá kan á jẹun ṣẹ̀pẹ́ súnà tó ti gíní kọ̀dìmọ́ta ó ti kú láwùjọ yìí àbí ó ti kú ni ara àwọn fọ́nà bó sì yàn méjì ẹ̀yìn náà bẹ̀rẹ̀ náà nù yíò lẹ́bẹ̀rẹ̀ yíò gbogbo ọ̀nà tọ́nà fi tánà tálíkà pọ̀ láwùjọ yìí so kẹ́ẹ̀kẹ́ gbé kalẹ̀ bá náà àwọn tálíkà lè apẹ́jù àwọn tálíkà ní kọmẹ́jù so àdísù yìí tó nípa sí lélẹ́yìn Al-Imam Muslim
àwọn náà gba hadisi yìí àwọn náà gbà wá nítorí tó wáyé kádìsì tó wáyé wa dáadáa sí súnátù sẹ́yìn àmì àwọn ẹ̀ tó lọ lá ojú ọ̀nà burúkú ojú ọ̀nà ẹ̀ṣẹ̀ ni tí tó yàtọ̀ sí ìsìlámù ní a ṣe ojú ọ̀nà ẹ̀ṣẹ̀ nípa àbújá ẹ̀yàn bídíà káà àwọn bàbá dúgbọ́dọ̀ ọlọ́run ọba wọ́n mọ́ kóòtù àdídí fún wọn àwọn ní kí ní wọ́n fi ń rí fà sọ́kùnrin yìí nípsù tàbí wọ́n fi kí ní kan rí fà sọ́kùnrin yìí pé àwọn nẹ́kọ́ sí nílọrin yàí wọ́n sì kú nìsí kò sí wá kú àgbákò ni gbogbo kan tó wọ́n ń ṣe kí ní òní ẹ̀sẹ̀ rẹ̀ mọ̀ bá wọn kọ́lá wọn bá kò láyé súnnátù asánà náà bẹ́ẹ̀ ni ẹ bá kò láyé yóò mọ̀ gbáradá yẹn lọ náà ni bẹ́ẹ̀ ni súnnátù sẹ́yà náà ó bá kò láyé yóò gbẹ̀sẹ̀ yẹn lọ náà ni nítorí jàmá hadithu tó tẹ̀lé ni hadithu an ibn Mas'ud radiyallahu anhu wọ́n gba hadith lọ́dọ̀ Abdullah ibn Mas'ud ó ní anna nabiyya sallallahu alaihi wasallam qala ó lá nabi ní laysa min nafsin tuqtalu zulma illa kana ala ibni adam al-awwal kiflun min dhimmiha li'annahu kana awwala man sanna al-qatla kálí mọ̀ pé súnà kìí ṣe súnà lórí ìrìn bá àti ìtìnà yìí tọ̀rí kọ́ ní afọ́wà Mas'ud ó látọ̀dọ̀ anẹ́bà Muhammadu gbàdí sí wa ó lánẹ́bí ní laysa min nafsin tuqtalu thumma kò sí ẹ̀mí kan tí wọ́n pa nípa àbòsí ẹni yìí bá pa kò sí ẹ̀mí kan táwọn yìí ó pa pẹ́kún pa ẹ̀mí yẹn nípa àbòsí ni illa kana ala ibn adam al-awwal kiflun min dimiha min damiha sorry àyàfi kó jẹ́ pé ọmọ ànábì ádámù àkọ́kọ́ àfi kó náà ń pín bí ẹ̀ṣẹ̀ dídá ẹ̀jẹ̀ nìyẹn lẹ̀ gbogbo ẹ̀ táwọn yẹn bá pàǹpà bò sí àyàfi kí ọmọ ẹgbẹ́ ànábì ń sọ̀rọ̀ yìí ọmọ ànábì àwọn ti kú ti pẹ́ kábílà àwọn rìfà sí o ànábì ní àyàfi pé láti jọ àti pé kó náà pín níbi ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n da ẹ̀jẹ̀ nìyẹn lẹ̀ olóòpin bí ẹ̀ kí ló fà ànábì ní li annahu nítorí òun gangan kana awwala man sanna al-qatl ẹni tó kọ́ gbé ìlànà ká máa pààyàn pa àbò sí kalẹ̀ òun lẹ́nu àkọ́kọ́ huwa alladhi sanna sunnata al-qatl òun lẹ́nu àkọ́kọ́ tó kọ́ sí kalẹ̀ òun ẹjí káàdì ti yé ẹni táwọn èèyàn kọ́ sí ẹni táwọn èèyàn kọ́ sí bí aburú òun ni Ànábì ní tí ó fi dídú àlùkìyámà yóò wọ́n pín mẹ́ ẹ wá wo àwọn tó ti pín tí ti pààyàn pàbò sí láwùjọ tí wà yìí la ilaha illallah táwọn fìlà wọn náà mẹ́mẹ́ ẹ wọ́n ti pọ̀ tó àwọn abúláàbì ẹwọ́n àbújáàlì gbogbo àwọn táwọn pọ̀ àkàlẹ̀ yìí ìpààyàn pàbò sí kò tó táwùjọ tí wà yìí ìpààyàn pàbò sí táwọn eléyìí ti pààyàn kò tó táwùjọ tí wà yìí tí wà fi ti kìyàmù sáà kábílà ọmọ pín mẹ́ bẹ́ẹ̀ ní ẹni tó lá ojú ọ̀nà búkalẹ̀ ẹni tó kọ́ gbé mọ́ olúdí ànẹ́bì tó kọ́ gbé wọ Ìlọrin yàí ẹwẹ́ wọn ti gbé wá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tó fi gbálẹ̀ kìyàmà yóò hàn pé mẹ́rin àti pé nìyẹn túbá láyé kó tó kú nìkan ló kù ẹni tó wá kọ́ dá mọ́ olúdí ànẹ́bì rẹ̀ láyé lágbàáyé ọba mi sùrọ̀ kan ni ẹwà ti gbá tiẹ̀ ṣùkálùkú ọwá káwọn tá fẹ́ dálẹ̀ táwọn kọ́ sí wa lára rẹ̀ ló fi jẹ́ gbogbo ohun tí ẹwà fẹ́ ṣe láyé tó bá wù ọ lẹ́nu pé tí yìí máa dáa mo fẹ́ dá kí ní ilẹ̀ ọ máa dáa tó ọ̀sùn káwọn yóò máa kọ́ sí ẹlẹ́yìn rẹ̀ gbé sórí òsùn wọn súnà tó bá súnà nábì mu tí èsì nǹkan tó wọ́n bá ṣe ní haram tó bá súnà nábì mu tó wá gbé kalẹ̀ pẹ̀lú àníyàn tó dáa tó fi gbé alì kìyàmà ọmọ wa dá lọ ni fẹ́ pé ẹsẹ̀ mẹ́sì ni ọ̀sẹ̀ àwákònù tó fi di àríkìyàmọ̀ ọmọ pín lọ ní so ní tó délé yìí kálukú wa
kọ́lọ̀ ọba kó ti wá ní ìtumọ̀ waj'alna lil muttaqina imama ìmáàmù ẹni táwọn yóò máa kọ́ ṣe ẹni tó jẹ́ síwájú àwọn yóò máa kọ́ ṣe bí dáadáa ní ọ̀sẹ̀ wá mọ́ ṣe wá lẹ́ni táwọn yóò máa kọ́ ṣe tó jẹ́ síwájú mi aburú mọ́ ṣe wá bẹ́ẹ̀ so lẹ́gbẹ̀ẹ́ pé àwọn àfáà yóò gbèrò súnà nẹ́bì gẹ́gẹ́ níbi ọ̀rọ̀ yìí pẹ̀lú ayàtàkọ́ mú wá àtàwọn àdìs dámọ́ wá ìmí wọn mọ́ gbogbo bí jábá sí láyé àwọn àfáà tó wá gba àdìs yìí wá ẹbá lọ́nà mùsùlùmù kò ní gbèrò lélẹ́yìn ni so àgbọ́yé tí lọ́kàn ara yìí ni pé tó wá fi lè mú súnà tó asánà wà tàbí súnà tó sẹ́yìn hà ajọ́kẹ́ àmọ́ níbi díyà tún asánà èmi ò mọ́rú kéwú kíkéwú báyìí kéwú ṣe ìtọ́nù ni nígbà pé ṣe ìtọ́nù máa ń gba kéwú fún yàn ni ọlọ́mọdé kí sẹ́rẹ̀ gbàgbé fún wa ọ́ so eléyìí ẹ̀kọ́ ńlá ló jẹ́ púpọ̀ kí a máa rúgbẹ́ tí a máa dálẹ̀ tí àwọn yóò máa dálẹ̀ ní káwọn máa pọ́sẹ̀ ní ẹ̀yìn wa wallahu ta'ala a'lam bis-sawab èyí ká dó báyìí so tọ́fíkì mi ní abẹ́gbẹ́sẹ̀ lè wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam àwọn tàbá ní bèèrè máa Number 1, 2, 3, 4. Naam. Wa alaikum salam wa rahmatullah. Gbogbo ìdada wọ́n ní síkàtù sàwà tí a ń gbà lọ ẹ̀ ẹ̀ta jẹ́ pé òun bẹ̀rẹ̀ tí ẹnijọ́ tọ́ọ̀sì àbí bẹ́ẹ̀ ok gbogbo àwọn ènìyàn fẹ́ gbà èyàn lè fi Friday nìkan káwọn fi gbàwẹ̀ inú ká gbà níjọ́ tọ́ọ̀sì and Friday àdúgbà gbà ní Friday and Saturday bẹ́ẹ̀ náà sọ́tọ̀ wáyé náà so tí ó bá ti gbà ní Friday tí ó bá gbà ní Friday tí ó bá gbà ní Thursday yóò gbà ní Saturday náà wàhálà sọ̀rọ̀ ẹni tí òbí rẹ̀ yóò jáká nínú ààwẹ̀ lẹ́yìn àwẹ̀ náà ń gbọ́ alẹ́ nínú ọdún wọ́n sì à ń gbọ́ lédè ìsinmi àìpé wọn ọjọ́ ká àwọn kílẹ̀ lè ṣe onígbà tí wọ́n lè ṣe ẹni mọ́ ni pé yóò wò pé òbí ló máa yọ fún yàn èyí wò pé kí ló fi yọ sáà pé kò ní ni tí wọ́n lẹ́yìn òní ìgbà mẹ́rin pé lágbájá mọ̀ ló lọ́wọ́ ṣe pé ó lè lówó lọ́lọ́tọ́ àmọ́ àyè jáka yóò yọ lẹ̀ gẹ́gẹ́ ti ní sí so irú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ àìní oúnjẹ tó yẹ fi yọ omi òjò yọ afallahu anhu àtòun àtàwọn ọmọ náà tí wọ́n yọ tí wọ́n náà tàwọn ìyàwó ọlọ́run lè sọ ìṣẹ̀ ìtàlámàrí wọn kọ́ra wọn nígbẹ̀tẹ̀ àyàtẹ̀ máa lò fẹ́rún ìkan lókù tó ní sáni eléyìí pọ́jẹ́tì kan lára ẹbí tí mẹ́ọ̀ ọyọ jákàná tọ́lọ́run eléyìí tí ó bá ní sí tó wáyé pé wọ́n á fojú kéré rẹ̀ ní kẹ̀kẹ́ ní bẹ́ẹ̀ náà ní orí nǹkan tí bẹ́ẹ̀ náà tán sì lówó rẹ̀ èyí lè tún yọ náà tó bá ní sí ilé tún yọ ọwọ́ bàbá yẹ ló ní pọ́blẹ́mù àwọn tó mẹ́lá bẹ̀rẹ̀ ní pọ́blẹ́mù tó bá wọn lábára la yukallifu Allahu nafsan illa wus'aha ní ìwà sí ní kápálé lórí ọlọ́run òfin gbogbo lọ́rùn tí bá ti á gbogbo lọ́rùn kò sí pé kò ní bíyàn ní wallahu ta'ala a'lam. Number 3 alaykum salam. wọ́n lè tẹ̀sí táwọn ẹmọ́ ṣe nígbàtí máa bí ma wọ́n lè kán pè rún sí ní apá ọ̀tún tí wọ́n ṣe ìkọ́mọ̀ sí ní apá òsì èyí tó lálàáfíà òun ni ìrún lásán pípè òun ló lálàáfíà á pè rún sí etí ọ̀tún ọmọ ẹwà rí ìkọ́mọ̀ òun lálàáfíà àdíjì lálàáfíà ló gbà yẹwà so àwọn ká pè rún sí etí ọ̀tún rẹ̀ so ó lálàáfíà ń tẹ̀ wallahu ta'ala a'lam. Number 4.
ẹ́ kí ìsúnmọ́ rẹ̀ níta ní kílọ̀mẹ́rẹ́ sí èèyàn kílẹ̀mì káàkiri fi ṣe káàkiri ẹ́ ẹ̀lí òṣìṣẹ́ kábílà gan ok àwọn ilá foríjì iye pé lálẹ́ kìí nìyẹn tó bá wọ Ọlọ́run bá sáfẹ́ fi àánú rẹ̀ bá lò olóòfí àlẹ́kìí àmọ́ jẹ́ so kò kí ṣe kèfèrí tó ní tó ṣe yẹn àgbọ́ kó ṣe nǹkan míì pé ó ṣe nǹkan tó sọ di káfìrí èyí tó ṣe lélẹ́yìí ẹ̀ṣẹ̀ sí lélẹ́yìí àmẹ́sẹ̀ ńlá ni ó wallahu ta'ala a'lam.